ká fi gẹ́tì kìíní dáadáa. Tá bá lọ wo أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم àdúgbò fọlọ́run ọba tẹ̀wéjà fún sallallahu alaihi wasallam kí ni abẹ́gẹ́ sí díẹ̀díẹ̀ tó já sí pé yóò fi rọrùn láti máa lè gbọ́ ni. À ń sọ̀rọ̀ nípa usba àyà usba àwa fẹ́ mú kó má dàbí bí wọ́n lọ mú bí ẹ̀ka wò nínú mu'jam buldan ká fi gbọ́ yé wọ́n tá a bá gbọ́ àwọn terminologies yẹn yé àbí àwọn terms tó lò yẹn ó sì ṣe kí ìrújú máa wà ó sì kí ṣe tó mọ ti àwọn question tó yẹ pé àní máa ń ṣàì àmọ́ tí a bá ti mọ àwọn kíní yìí kí ni wọ́n jẹ́ kí ni wọ́n dúró lé gbogbo question tí ṣe tó bá fẹ́ mọ tì wá lọ́wọ́ kí lóògì kíní ni hadith yìí ni àmọ̀dá ṣàì. Naam, usba ààyè ni nínú àwọn nǹkan tá a fi mọ̀ pé ààyè ni tá a bá wo nínú mu'jamul buldan tí Yaqut al-Hamawi tí wọ́n ṣe wọ́n sọ pé ẹ̀yọ́ usba o lọ́gẹ́ innaha min miyahil madina mawdi'u Quba mawdi'u Quba lọ́gẹ́ ẹ̀yọ́ usba nínú miyahil madina nínú àwọn ojúbọ omi àyè tó lómi àyè olómi àbí ibi omi tí àwọn Mẹdínà ní omi Mẹdínà àyè omi Mẹdínà ìyá Mẹdínà omi Mẹdínà ọ̀rọ̀ bóyá àdìsọ́ kébi kùdù àbí ká pé omi ìṣẹ̀lẹ̀ ru àbí ká pé àwọn omi ẹ̀kọ́ kan ń sàn àbí omi kànga lọ́wọ́ àwọn omi báyìí ẹ̀kọ́ ń bẹ tó jẹ́ ti Mẹdínà mọ̀wòdé àyè kan ní Quba tó ń bẹ níbi ibo súnmọ́ Quba àìpé ọ̀rọ̀ usba kò dàrú mọ́ ọ̀rọ̀ muhajirun al-awwalun kò dàrú mọ́ ashab kò dàrú mọ́ àbí táwa ashabun nabi àti muhajirun al-awwalun lẹ́ẹ̀kan náà nínú hadith kan ó yẹ kó lè sọ fún wa pé ká mọ pé kí ni ìtumọ̀ rẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni tá a bá wá lè rí ìyàtọ̀ wọn ṣe definitely ìdárúkọ tí wọ́n dákọ fún wa nínú hadith yẹn kò lè dàrú kí ni hadith wọ́n sọ pé wà fíhìm ìgbà ó ń bẹ nínú wọn o ayò fíhìm ń bẹ nínú wọn Abubakar wa Umar wa Abu Salama wa Zayd wa Amir bin Rabi'a. Naam, orúkọ ìta bá wò ẹgbẹ́ wọn ti wá dákọ wọn in mixture though wọ́n ti kọ́ bá wa differentiate ẹ̀ pé muhajirun al-awwalun wọ́n tó wá mọ̀ pé ashabun nabi sallallahu alaihi wasallam so nígbà tó wá dákọ wọn sọ pé Abubakar muhajir àwọn náà sì dákọ wọn báwọn pé this respectively àbí ẹtikẹ́tì wọn pé gẹ́gẹ́ bá a ṣe sọ báyìí fáwọn àkọ́kọ́ eléyìí fáwọn mẹ́kejì síbẹ̀ wọ́n kàn dákọ wọn àdíìsì tá a ti wá kóòtù yẹn especially ibi gẹ́gẹ́ bí ziyada tó wà lọ́dọ̀ Haitham tí wọ́n kí wá fíhìm nígbà tó ń sọ̀rọ̀ àwọn muhajirun al-awwalun tó ń sọ̀rọ̀ àwọn muhajirun al-awwalun tí wọ́n ṣáájú Ànábì sallallahu alaihi wasallam dé usba nígbà tó ń sọ wọ́n tó ń mention wọn kí wá fíhìm Umar bin Khattab wa Abu Salama bin Abdul Asad so ìgbà wọn ni Umar wa Abu Salama àti gbé nínú ashabu nínú àwọn muhajirun al-awwalun ibẹ̀ ni ó ti ká mọ ìyàtọ̀ láàrin táàmù méjèèjì nígbà tó muhajirun al-awwalun kí ni ó fà tó fi
dá wọn lọ́tọ̀ tó fi aṣọ sùnfà bẹ́ẹ̀ pé wọ́n sì wà nínú àwọn ashabul nabi sallallahu alaihi wasallam nǹkan kan náà fẹ́ ká gẹ̀tì ń bẹ̀ kí ni nǹkan yẹn náà ni wípé ìmáàmù àwọn muhajiruna al-awwalun òun ni kí ni Salim Salim maula Abi Hudayfa ẹlẹ́ẹ̀kejì náà ní ká gẹ̀tì ni pé bẹ́ẹ̀ náà bó ṣe jẹ́ ìmáàmù fún àwọn ya ó ṣáájú àwọn èèyàn tó ṣáájú fún tẹ́lẹ̀ wa ashaban nabi sallallahu alaihi wasallam àtàwọn sàhábà ànábì yòókù àwọn sàhábà ànábì yòókù so èyí yóò máa jẹ́ bí fadila bí ọlá fún Salim gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tẹ́ bá wo ibi tí wọ́n ti sọ àwọn hadith yìí ẹni bí wọ́n sọ̀rọ̀ nípa ìmáàmà kí ni àwọn qualities tá a máa ń wò láti ní ìmáàmù ìgbẹ́ ọ̀nà ni pé kana aktharuhum qur'ana ìgbòho náà kí ni annahu nítorí pé òun jẹ́ so bí òṣèré nìyẹn náà tá a bá wo hadith yìí dáadáa tá a bá wo a rí i pé ìmáàmàtu Salim mawla Abi Hudayfa afurasí ìmáàmà rẹ̀ àwọn abìrà wọn question pé limadha kana dhalik aw limadha lima ya ummuhu kí ló dé tó fi ṣáájú wọn máa wujudi táwa fẹ́ sọ àkọ́kọ́ máa wujudi Umar bin Khattab wa Abu Salama wa Abi Salama so ibẹ̀ láti mọ kíímà value tí Islam gbé fún ìmáàmà so ibi àdéhùn náà làwọn àfáàjà ti máa ń ṣe istinbatul hukm gẹ́gẹ́ bí ayé ọ̀dà tí bá ṣe mistake bóyá Abu Hanifa àbí kankan láwọn mazahib wọ́n tó wípé فرق بين قراء أو القارئ والفقيه tábà wá rí ẹni tó já sí pé kọ́rí òní ó bá Qur'an ká hafizu ni ó ha Qur'an àmọ́ walaysa bi faqih aw hunaka mawjud ó wà rẹ̀ pé afqahuhu dinan hunaka mawjud man huwa afqahuhu dinan ẹni kó ju ó ní àgbọ́yẹ̀sìn jùlọ tàǹkà ti ṣáájú so yìí madhabu ikhtilaf àmì yìí àmọ́ ikhtilaf yìí àmì pé èwo ni ká ti ṣáájú ṣé ẹni tó mọ Qur'an ká jù ní àbẹ̀ tí ó mọ fiqh ètò yìí kò sí láì fi gẹ́gẹ́ tó mọ fiqh ó nímọ̀ nípa ẹ̀sìn dáadáa ó sì mọ Qur'an ká dáadáa àmọ́ ọkọ̀ ẹ̀ pé kò ha tó àfàbáyé àbí kò pé ìyàtọ̀ ni láti máa ṣe differentiation ni but tó yẹ pé ẹni yìí òun gbọ́ mọ̀ fiqh ni èyí Qur'an ni àwọn apá kan tó ń pé wọ́n ní Qur'an ni ẹ̀kọ́ ti ṣáájú kó ní fiqh wà lẹ́yìn tòun rẹ̀ kó fiqh ò ní mọ fiqh láì mọ Qur'an ká so ọlọ́run bá yóò ṣàánú wa àbí láì ní àgbọ́yé nípa Qur'an fiqh ò lè mọ fiqh láì mọ Qur'an ká àbí láì ní àgbọ́yé nípa nínú àwọn nǹkan tí ń bẹ nínú Qur'an so àǹfààní tákọ̀kọ́ nínú hadith yìí ni so wípé àǹfààní wípé mawla Abi Hudayfa ó jẹ́ ẹni tó mọ Qur'an ká ó dá láhàn bí Qur'an kíkà so ni wọ́n ti tì ṣáájú àwọn sàábò sí àwọn èyí gbẹ́ra wọn lẹ́sẹ̀ débi tó àkẹ́ kíní kan máa wujudi Umar bẹ́ẹ̀ náà ni máa wujudi nínú nǹkan tá a fẹ́ kọ́ ló nígbà tí káàdì ọkẹ́ àbúyá tó ní kó sábà kí n bẹ ìgbà tó wá dé tí wọ́n kọ́ mọ́sáàsì Kùbá tán náà máa wujudi àwọn tó dé mọ́sáàsì Kùbá kalẹ̀ máa wujudi Abubakar ó tún ṣáájú wọn
ìjìnlẹ̀ fọ́tẹ̀sì. Now, so yóò máa jẹ́ ọlá fún kọ̀rọ̀ àbí ọlá tí ń bẹ fún qira'atul Qur'an wal hifz. Ẹlẹ́ẹ̀kejì pé tọ̀ a ti mọ̀ pé a ti gbà pé al-muhajirun al-awwalun àwọn tó wọ́n ṣáájú àwọn ànábì débẹ̀ nítorí pé al-usba tó ti sọ yẹn tó wáyé pé gbàtà ànábì dé ni usba kan ni wọ́n mọ̀ fi ròyìn mọ́ nítorí pé kò bá yẹn nítorí pé ṣáájú ànábì ti dé kalẹ̀ ni. So àwọn tí tọ̀hún usba tó dé ẹ̀sìn fi ibẹ̀ yẹn ròyìn wọn. So definitely èyí ti sọ pé àwọn muhajirun al-awwalun tọ̀ àwọn òwúwa ni wọ́n. So hum alladhina kharaju awwalan ila al-Madina wọ́n jáde lọ sí Medina. Umu Salama ẹwà wo ìròyìn tí wọ́n sọ nípa ìgbà tí Abu Salama tí wọ́n gbé nígbà tí Abu Salama dé padà láti Habasha tí wọ́n mú Umu Salama kọ́ mọ lọ Medina. Ẹwà wo nǹkan tí Umu Salama sọ pé ojú àwọn rí pẹ̀lú bọ́n ti rí ọmọ wọn ṣe gbẹ̀ lẹ́sìn mọ̀ wípé àwọn nǹkan bẹ́sẹ̀ tí wọ́n ti ṣáájú lọ sí ẹ̀wọ̀n Mus'ab náà. So àwọn èèyàn lọ́kọ́ lọ wọ́n kọ́ àwọn èèyàn ní Qur'an wọ́n kọ́ àwọn Medina Qur'an tí ń kọ́ ní fiqh tó bó ṣe rí nìyẹn. So ووقفوا بالعصبة wọ́n sì dúró síbo usba yẹn intisab tí wọ́n ṣe kí ni tí wọ́n retí Ànábì sallallahu alaihi wasallam. Nínú ẹ̀kọ́ tá a rí náà ládàá àwọn sàhábà pé ẹni tó bá ti jẹ́ olórí àbí bóyá àgbàlagbà ti kan táwájú fẹ́ lọ bì kan tájọ fẹ́ sí á lọ tẹ́lẹ̀ dé ń bẹ̀ lóòótọ́ àmọ́ kò bẹ́ẹ̀kọ́ mu dídì sí bìkínì o àmọ́ kò bẹ́ẹ̀kọ́ mu pẹ̀lú káwá ṣáájú rẹ̀ present ní bìkínì yẹn àyàfi tó bá fún wa ní permission. So ní ẹ̀kọ́ tá a rí mú bẹ́ẹ̀ ni wọ́n kọ́kọ́ dúró ní usba wọ́n wọ́n ní gbogbo Medina lọ. So wọ́n dúró de Ànábì sallallahu alaihi wasallam kan dé kó a kó wọn. So gbọ́n wa padà Ànábì mẹ́ sọ̀rọ̀ alẹ́ wọ́n ní gbogbo Medina lọ. Láwọn nǹkan tí mo dọ̀bá tọ̀kalẹ̀ síbí lẹ́yìn pé àwọn orúkọ àwọn nǹkan nù wọn inú wọn ni Abu Salama bin Abdul Asad, Amir bin Rabi'a, Riyash bin Abi Rabi'a, Suhail Bayda, Mus'ab bin Amir pé safiran yu'allim al-ansar. Tètè ṣáájú travel lọ sínú ẹgbẹ́ rẹ̀ pé kí wọ́n lọ kọ́ àwọn èèyàn ní àánà tó ní tán wọn kọ́ lọ́wọ́ kó sánú. àti Salim mawla Abi Hudhayfa bẹ́ẹ̀ Zayd bin Haritha wa ghayruhum àtàwọn tó yàtọ̀ sí kò sí Abubakar àti sọ Abubakar wà bẹ́ẹ̀ má ṣe mẹ́ṣà Umar níbi hadith ẹlẹ́ẹ̀kejì yẹn wọ́n mẹ́rin nítorí value weight tí hadith yẹn ó gbé láti mọ sọ fún wa pé ìlédè mọ́wúlá ọmọ iṣẹ́ kí ó lead àwọn èèyàn àbí ẹni kó lead àwọn èèyàn kò sí láì fi bẹ́ẹ̀ nítorí pé Abubakar tá tó sọ pé Siddiq ó wà bẹ́ẹ̀ ó tún ti eléyìí ṣáájú tó níbi usba yẹn àbí ibi tó ń sọ̀rọ̀ makan usba ibẹ̀ wọ́n ti mention Abubakar àmọ́ nígbà tó ń sọ̀rọ̀ Masjid Quba nítorí pé bẹ́ẹ̀ ni Abubakar ti wà present. So nǹkan tá a yìí ni tí ó fi ní sí ìrújú. Now tó bá yé wa bá hadith yìí tá a bá wù dáadáa àánú mi pé ọ̀wá kò sí ojú a sì rí pé mẹ́sẹ̀gì tí hadith yẹn pass òun wípé ó tọ́ ẹni tí ó bá mọ Kùránì kà jù ká gbé síwájú kó dàbà ẹ pé ẹ̀rù because
líìdì wá ń bi òun kò sọ pé ó ń líìdì wá níbi àfẹ́ẹ̀sì yòókù ìgbà tí tó di tí Salim ana di akọgun kí ni Umar bin Khattab sọ pé nínú àwọn tó ní rank láti gbé agbára lé wọn láti kálà nínú tó yà wọ́n mọ̀ tó kọ àfẹ́ẹ̀sì Islam so láti gbé ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìmáàmà ìsọ̀lá ó yàtọ̀ sí ìmáàmà في أوامر الدينية وأوامر الدنيوية للمسلمين so bó ṣe rí nìyẹn kọ́lọ́run ọba kó ṣàánú so kò sí kó má rí bẹ́ẹ̀ ló mọ̀ wá ẹ pé a máa wò ó wọ́n sì ìgbà míì wà míì yóò wò pé àti ríkà gba àwọn orientalist àbáwọn kan tó ń kọ́ pé Abubakar kọ́ ò àmì ló wà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam bóyá ètò ọ̀kẹ́ bóyá a lè rí bóyá ẹlòmíì tó lè kọ́ kalẹ̀ pé pásítọ̀ a lè rí ẹlòmíì tó lè kọ̀ nǹkan míì kalẹ̀ lóríṣiríṣiríṣi àmàlà ni ó yẹ ká rí àmọ́ àwọn mùsùlùmí làwọn òkè àwa wípé ṣé pásítọ̀ ó ní bìlífù sí Ànábì sallallahu alaihi wasallam débi pé wàá bá jìyà nìkan jọ sí hijira ẹ wo nǹkan táwọn Mẹ́kà gbé kalẹ̀ wípé ẹni tó bá mú Ànábì wá pásítọ̀ wà nínú ọjọ́ ẹgbẹ́ Ànábì bíi ló wà àbí èèyàn tí ò tiẹ̀ ní bìlífù sí Ànábì sallallahu alaihi wasallam Ànábì wà mú dání tí ò ní ẹ wo ẹni tí wọ́n bá ṣe díìlì yẹn ó ti ní fíkọ̀ tí Abubakar lè léyìí kankan mu kì í ṣe pé bóyá ó bá Ànábì sí hijira yẹn gà lọ ó kàn mú Ànábì gba àwọn ọ̀nà tó yẹ pé kí ni ó fi rí gbà tó fi rí gbé lọ ó mójú ọ̀nà so bí wọ́n ti àbá fẹ́ máa tàǹkan máa lójú as Muslim kò sáà àwọn náà ti ra wọn ok kí ni bó ni kíní ṣe ní í ṣe pẹ̀lú kíní bó lè yìí ṣe ní í ṣe pẹ̀lú eléyìí so láti mọ gẹ́tì dáadáa kì í ṣe pé mo kọ́ pé wọn Ọlọ́run náà ti pè wá síbẹ̀ sí mo ti fẹ́ kà ó ẹ wá ronú wọ́n gbé nǹkan dé ó yẹ rò ó bó ló ṣe rí bẹ́ẹ̀ só yẹ kó rí bẹ́ẹ̀ ṣé pásítọ̀ tí ò ní bìlíìfù àbẹ́ni tí ò ní bìlíìfù àkọ́bá Ànábì sallallahu alaihi wasallam tó lè bá jìyà wí yẹn bí àbí tí ò bá wá jẹ́ Abubakar ta ló lè jẹ́ tó wá já sí pé orúkọ rẹ̀ wà pamọ́ débi pé rí ìsọ̀kalẹ̀ nínú àdìsí Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run wà ní sànù wa ó dúró tiwa ó dúró tiwa ó sì fi ọ̀nà mọ̀ mọ̀ wá ó mọ̀ mọ́sẹ̀ wa Islam bẹ́ẹ̀ náà ní wà pé tó wà tó àwọn nǹkan tó já sí pé ṣẹ̀tánù fẹ́ máa fi wú wa lójú Ọlọ́run mọ̀ pé mọ̀ gáìdì wa bẹ́ẹ̀ Ọlọ́run wà ní mọ̀ gáìdì wa bẹ́ẹ̀ gbogbo nǹkan tá a bá wá ń ṣe náà fẹ́ pé yálà tá a mọ̀ àbí pẹ̀lú ìfẹ́ inú la fi ń ṣe kọ́lọ́run mẹ́jọ kó pẹ́ tó fi yé wa kọ́lọ́run wá kó bá rọkàn wa tètè tètè gbàgbá kò rí òun sọ́nà bẹ́ẹ̀ bí ìlànà wa because gbígbà yẹn gẹ́gẹ́ àbí lílọ síbi tí máa wà lílọ ibi tí ẹ̀sìn sọ pé ká lọ yẹn gẹ́ ni yìí wà fún wa. وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك. لكن تقول شيخ ربيع المدخلي الذي wọ́n ṣe halqa fún wa lọ́wọ́ ní Nkan Lodge ní ìlànà mọ́bí ṣíṣà láàyè àgbọ̀ Ọlọ́run bá kó bá àwọn ní ẹrú kò fi Jannatul Firdaus kò fi ṣe ibùgbé wọn kó bá mójúkò níbi ibi ẹsẹ̀ wọn ní wọ́n ṣe kó má kó méjì kọ́nà bá kí ó bá mójúkò bẹ́ẹ̀.
kó bá foríjì wọn. Bẹ́ẹ̀ náà ni àwọn tá a wá kù náà láyé, kọ́lọ́run bá kó jẹ́ kí a rẹ́sìn yìí délé, kó jẹ́ ká rẹ́sìn yìí délé. Kọ́lọ́run má jẹ́ kí ṣáítánì because ṣáítánì ó ti lérí, ó ti lérí pé òun gẹ̀dẹ̀ wá ni, òun ò ní jẹ́ ká rẹ́sìn yìí délé. But Ọlọ́run náà ti sọ fún òun pé èyí ò fáwọn tí ì bá ṣe tèmi, tí ò ṣetán àti tẹ̀lé t'Ọlọ́run, Ọlọ́run ká pẹ̀lú ẹni tí ó tẹ̀lé ti t'Ọlọ́run. هذا والسلام عليكم ورحمة الله وبركاته.